èyí lágbára o ó gbẹnu tán mẹ́sẹ̀gì ńlá rèé o fún ìyàwó Destiny Boy pàápàá jùlọ lórí ọmọ ẹ̀ àti òun gan fúnra ẹ̀ ẹ̀yin èèyàn wọ́n ní ká ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ká ẹ jẹ́ kó kan ìyàwó olóògbé ìyẹn Destiny Boy lára kí ló ṣẹlẹ̀ kí ló wà nù fọ́nrán yìí kí ni mẹ́sẹ̀gì tẹ́ jẹ́ fún ìyàwó Destiny Boy àtọmọ ẹ̀ ẹ̀yin èèyàn wọn ó gbé débẹ̀ wọn ó ṣàlàyé ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá ṣe mú fúnra wá sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà lóòrèkóòrè ẹ má gbàgbé àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà tọ́ ẹ̀yin èèyàn bí fọ́nrán ṣe lọ rèé o wọ́n ní kí ìyàwó Destiny Boy kó pay attention sí mẹ́sẹ̀gì yìí o wọ́n ní kódà kó má fi gbígbọ́ ṣaláì gbọ́ wọ́n ní tó bá fi gbígbọ́ ṣaláì gbọ́ wọ́n lè wù ú bẹ lóko àlóńgẹ́ o. ẹ̀yin èèyàn ṣé ẹ gbàgbé fọ́nrán elépè tó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀bẹ́ ti gbàgbé ni kẹ́ni ìyá Destiny Boy ló ṣe àṣírí ìbẹ̀rẹ̀ o ẹ̀tún wa gbọ́ wọ́n ní kí ìyàwó Destiny Boy kó lọ múra takuntakun o kó dira ẹ̀ lámùrè tọmọtọmọ látàrí fọ́nrán tó gborí ẹ̀rọ ayélujára kankan nígbà tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dolóògbé tí ọ̀rọ̀ náà gborí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ̀ bá gbàgbé fọ́nrán kan gborí ẹ̀rọ ayélujára tí èpè ràbàtàràbàtà kan tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára tí gbogbo abiyamọ ayé tẹ́ sì káwọ́ lérí pé eléyìí pọ̀ jù ta ló ṣépè kódà tí àwọn kan ń pariwo pé ìyá Destiny Boy ni tẹ́ ẹ̀ bá gbàgbé ó tó bí ijọ́ méjì ẹ̀ níyà Destiny Boy náà máa jáde sórí ẹ̀rọ ayélujára o tó sọ pé ìsóhun o tó fèpè lélẹ̀ tó ní kábíyamọ ayé abiyamọ ọ̀run ó gbà wọn ṣùgbọ́n àṣírí rẹ̀ o ẹ̀yin èèyàn wọ́n ní kíyàwó Destiny Boy kó lọ múra èpè tó ṣẹ́gun ọkọ ẹ̀ wọ́n ní kó tètè torí bọ gbọ́ àdúrà wọ́n ní kó lọ rẹ́ èpè dànù o pàápàá jùlọ lórí ọmọ ẹ̀ ẹ wo ẹ jẹ́ n sí fọ́nrán yìí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì tí wọ́n rán sí ìyàwó Destiny Boy pàápàá jùlọ lórí ọmọ tó gbé lọ́wọ́ látàrí èpè tó jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́. ẹ jẹ́ bá mi share she might not pay attention to it people around her might not pay attention to it àwọn ọmọ Gen Z yìí wọ́n ń ka a lot of things kún ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí bóyá ó lè kàn lára let her go and pray concerning that small child tó gbé dání kí gbogbo ègún tí ìyá bàbá ẹ̀ fi bàbá ẹ̀ rẹ̀ yẹn kó má bàa backfire lórí títí ẹ̀ do you understand gbogbo ohun tó dẹ̀ sọ pé wọn náà ó máa ṣe é torí pé gbowó tọrọ fún ẹ lówó torí gbà tó ráwo kó má bàa di wàhálà sínú ayé ẹ̀ what make this lady tẹ́ ń wò yẹn òun ìyàwó Destiny Boy Afeez Adésínà tó kú kí Ọlọ́run kó bá wa tẹ ọmọ yẹn sáfẹ́fẹ́ rí kó dẹ̀lẹ̀ fún àti gbọ́ gbogbo atótónu ògùn òru ló pa ó ṣẹ́fà ni ó jẹ́ mọ́jèlé ni gbogbo ẹ̀ láti gbọ́ ikú na ikú death na death whichever way ẹni tó bá kú láyé kò dira ẹ̀ mú sí rísí tí mo ṣe ní kẹ́ bá mi pé ọmọbìnrin yìí màá dẹ̀ wá sọ one or two things nípa sickness náà ni ó ṣe lẹ́yìn ìgbà tí mo bá sọ ọ̀rọ̀ tí mo ní fọmọ ìtàn sórí gbogbo tí ìyá ẹ̀ sọ yẹn as in ìyá ọkọ ẹ̀ ìyá Afeez gbogbo èpè tó ṣẹyìn gbogbo ètò ń sọ fún wa pé èmi kọ́ ni mo ṣe pé fọ́ìsì mi kọ́ irọ́ ni o irọ́ ni ìyá Afeez ń pa ìyá Destiny Boy pé nǹkan ló ń ṣe pé irọ́ ni do you understand gbogbo wa la mọ̀ pé irọ́ ni and I'm very sure pé Ọlọ́run nìkan ló mọ̀ bí tí voice note yẹn ti jáde ó lè jẹ́ wípé ìyàwó ló fìbínú release ẹ̀ jáde nígbà tọkọ ẹ̀ kú pé èpè tó ṣẹ́ fọkàn lélẹ̀ mi ò sí bẹ́ẹ̀ o n tó pamọ́ sọ àwọn èèyàn ó hàn sọ lóhùn ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ yẹn my darling beautiful lady ibi tí mò ń lọ ni wípé tó bá kọjú sí ẹ kó ta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá kọ̀ nìkan tẹ́rọ ara ẹ̀ pa sí mi sí ọmọ tó gbé dání yẹn as long as tó bá jẹ́ Destiny n tí ìyá yẹn sọ n tó bàjẹ́ ti bàjẹ́ ṣorí n tí ìyá yẹn sọ ìwọ ni kò gbìyànjú kó má wá sí mo ṣe lórí ọmọ tó gbé dání o gbogbo ègún tó fọmọ ẹ̀ rèé kọ́mọ ẹ̀ tó kú n tó sọ sínú ayé tiẹ̀ náà pé o ò ní fún ọ̀kànbalẹ̀ tọ́jú ọmọ àkókò tí rí báyìí sí ló tọ́ dákùtò rẹ̀ ẹni tí ó nírú ọmọ kékeré báyìí dání tọkọ dẹ́fù sanlẹ̀ lójijì tó kú as a young lady ṣé o fi ọ̀kànbalẹ̀ tọ́jú ẹ̀ bẹ́yẹn ṣé wàá rí bí ègún yóò ṣe wá ní continue ó wá kù sọ́wọ́ ẹ̀ àti tó bá lóbì you need to run kìtìkìtì katakata you need to wọ igbó àdúrà lọ láti lọ mú gbogbo èpè tó ṣẹ́ fún Afeez yẹn kó má generate kó má bọ̀ sórí ọmọ ẹ̀ àkọ́kọ́ gbogbo ohun tó sọ yẹn pé ò ní fọkànbalẹ̀ tọ́jú ọmọ the deed has been done ṣáíré kò dẹ̀ gbàdúrà
eré tí mo ní kó sákòjú pé kó gbàdúrà lọ o má lọ fi kì í lọ pé àbí wọn náà ṣe ń sọ o má lọ máa wá ní tí ò sọnù káàkiri o àdúrà nìkan lòpó kírísítẹ́nì gbogbo bọ́kọ ẹ ṣe ṣe tó gbogbo sáré tó lọlé babaláwo tó lọlé oníṣègùn tó ní special onífátán ló tọ́ sí Porto Novo at the end of the day ikú náà ló já sí. Are you getting what I'm saying? ní ló fi máa mọ̀ pé ìgbọ́kànlé èèyàn asán ni ọlọ́run nìkan ní dúró tíyàn tí ò kì í yẹsẹ̀ ọlọ́run nìkan ló ń dúró tíyàn tí ò kì í fail. It's not pé bóyá nkìnní yẹn ló pa whatever tí ò bá wù kó pa the deed has been done ọmọ yẹn ti lọ sinmi bí yẹn náà ṣe sọ pé ó lọ sinmi ni ó ti lọ sinmi ìwọ tó kù láyé àtọmọ tó wà lọ́wọ́ ẹ̀yin ni kẹ́ ẹ múra sí ọmọ ẹ kí ègún yẹn má bàa já lórí ọmọ ẹ because gbogbo awuriwo ń sìn you might not pay attention to it. So ìwọ ìyàwó Adésínà Afeez Destiny Boy tètè wọ igbó àdúrà lọ má jẹ́ kí èpè tí ìyá Afeez tó ṣẹ́ fọmọ ẹ má jẹ́ kó já lórí ọmọ ẹ o. Pay attention to this. Many parents don't know ni wípé èmi ò sọ pé ẹ̀yin ọmọ kẹ́ ẹ má tọ́jú àwọn òbí yín o ọmọ tí ó bá tọ́jú òbí ẹ̀ ó fi àpò ìyà kọ́ ni ó máa jìyà but ẹ̀yin tẹ́ ẹ jóbi tí ọmọ bá fún yín ní 500,000 tó bá establish ìyàwó ẹ̀ tó wò pé àmọ́ mi ṣe bẹ́yìn kẹ́ẹ̀kan jẹun ní kẹ́ẹ̀kan oúnjẹ ọmọ kẹ́ẹ̀kan má jẹun ní tó fún 500,000 ní a particular time tó bá fún ìyàwó ẹ̀ ní 2 million pọ̀ kó fi establish kò tí ì pọ̀ jù do you know why? Ó ti bímọ fún torí irú ọjọ́ báyìí náà náà tẹ́nìtì bá ṣẹlẹ̀ gbá ṣe bẹ́yìn family bẹ́yìn ó ṣe gbógun lẹ̀ máa wá ṣe bí business tó bá wà lọ́wọ́ títí ẹ̀ ṣe bí inú fi máa bá tọ́jú ọmọ tó ń bá bí tó fi sílẹ̀ lọ that is why many people máa strive láwọn ọkùnrin tó bá gbọ́n wọ́n á gbìyànjú torí pé ikú òdòjọ́ àrùn òtòṣù kò sẹ́ni tó wù kó kú ṣùgbọ́n gbogbo wa náà la máa kú lọ́jọ́ kan many of them tó bá lè ronú deeply wọ́n wọ́n pé instead káwọn máa fowó ṣe láòláò jẹ́ káwọn establish ìyàwó olóríire ìyàwó gidi ni mò ń sọ torí tiẹ̀ pé tó mọ tó ṣe o jẹ́ káwọn establish ẹ̀ because ọmọ àwọn tó gbé dání tẹ́ni tí ì bá ṣẹlẹ̀ òun ló máa owó tó ń bá fún tó fi ṣe business tó fi tọrọ di kọ́bọ̀ yẹn òun ló fi máa take care ọmọ òun ẹ̀yin family máa wá gba property ni bẹ́ẹ̀ ni ẹ̀yin family ó kẹ́ nígbà tí Mohbad kú ń sìn ṣé bàbá Mohbad fún Cynthia ṣó fún ní £1 wípé kò fi tọ́jú Liam ṣe bí ariwo tó pa ni pé ọmọ òun kọ́ ṣé ìsìn ó jẹ́ kó mú anything nínú property Mohbad no now because case ṣì wà lórí ẹ̀ but tó bá jẹ́ pé establish Cynthia tí Cynthia ní iṣẹ́ títí ẹ̀ tó ń ṣe steady nígbà tó wà lọ́wọ́ Mohbad tó bá establish ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ níṣẹ́ tó ń ṣe steady mi ò rí kọ́ọ̀tù tó máa sọ fún yín pé kan lọ gba ṣọ́ọ̀pù yẹn lọ́wọ́ ìyàwó ẹ̀ torí pé gbọ́mọ dání ó máa fi máa tọ́jú ọmọ at least for the first 6 months tọkọ ẹ kú kò ní kọ́kọ́ ráre ná a sì máa kọ́kọ́ rí nǹkan máa jẹ máa mu kó tó máa gbọ́ bùkátà lórí ọmọ do you understand? So tí nǹkan bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ẹ̀yin ọkùnrin ẹ máa try obìnrin gidi tọrọ yín bá yé tó yé ẹ̀yin ọkùnrin gidi obìnrin gidi mò ń sọ o mi sọ àwọn olórí burúkú aládàáwò obìnrin tẹ́ fún lówó tí mo fi ra aṣọ o mo fi ra gold o no tí ẹ bá ti rí pé ẹ ní obìnrin tọwọ́ ẹ̀ jí tó dẹ̀ mọ tó ń ṣe ẹ establish ẹ nítorí pé tẹ́ ẹ bá kú lé ní wàhálà ìtàlá gbogbo property yín wọn á gbà lọ́wọ́ ẹ̀ business yẹn nìkan ló likely kó kù fún ìyàwó yín láti fi tọ́jú àwọn ọmọ yín ṣẹ́gẹ́ẹ̀tì tí mò ń sọ sí ẹ dẹ̀ bá mi ṣe àì ẹ̀jẹ̀ jẹ́ kó kan lára lórúkọ Jésù Kristi ikú ọmọ òní tọ́sẹ̀mí àti lórúkọ Jésù Kristi àwọn ọmọ wo ní dópọ̀ ọ̀sán gangan lágbára Ọlọ́run ẹ bá mi ṣe àì kẹ́ni wonderful dé báyìí. tọ́ ẹ̀yin èèyàn fúnra tá a tún ní ká mú wá sí etí ìgbọ̀nyìn rẹ̀ o mo gbé dánsákì fún màmá yìí tó gbé fúnra yìí jáde látàrí bó ṣe pé àkíyèsí ìyàwó Destiny Boy sí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rẹ̀ ntẹ́yìn náà bá nílérò ń gbà tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé àdéhùn wa làmúṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mọ́ wá sí etí ìgbọ́yín ẹ wo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o a ní ṣẹ̀ṣẹ̀ gbé ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.